máa wà ideal because speaker ti block ibi báyìí ó ti block ibẹ̀ yẹn ẹ dákun torí ó ṣọlọ ẹ padà wá bí tí gbogbo ojú ò ti rí yín wọn ní fi yín pamọ́. èyí rẹ̀ ò wí fún ẹni.
lọ́kàn àwa tá a bá fẹ́ ná wọn lówó ẹjẹ́ ayé wọn sí àbí ìlú London làwà téèyàn sì jó bàtà báyìí ó yà á lè pọ́nrú wọn lé àbí alápárí gángan bẹ́ẹ̀ ni fẹsẹ̀ jó yé. gbogbo wa náà la fẹ́ jó àwọn ìdí ti gan Ọlọ́run ṣàánú wa 12 hours lórí ìdúró ẹ̀yìn ti bàjẹ́ àwọn security wá gbé arábìnrin yìí mú ó lò gan. ẹ bá jèrè ẹ dákun ẹ bá jèrè ọba nìyẹn ọmọ yìí bàtà ó ṣe iṣẹ́ bàtà bàbá náà ṣe ẹ ókè kára ó lè bàbá o ẹ bá ẹ bá yà alákàtà ẹ lè wúlò àjà ìwé. ṣàṣe láwọn tó sì fẹ́ wá yọ ìyá wa yìí sí ká ṣe pápápá nítorí pásìkò wọn lọ báyìí. ẹjọ́ bá mi yá ọmọbìnrin yìí sí mo mọ̀ ń tẹ́ àwọn ta mọ̀ nípa kọ́ńtọ̀ Yorùbá èèyàn mẹ́rin ló lè jó bàtà báyìí nínú àwọn tí a fẹ́ lo ìbò. obìnrin ọkùnrin náà tó bàtà olóòlù ló bẹ lẹ́gbẹ̀ẹ́ sí mi o. bẹ́ẹ̀ni olóòlù ẹ ojú olóòlù Ìbàdàn mi lójú àṣedé ọmọ lọ́wọ́ mọ́dẹ. àwọn ẹni Ìbàdàn. sẹ́yìn lè fi disco tó bàtà. sẹ́yìn bàbá Ìbàdàn. ẹ bá ń jèrè ó tó oníbàtà mi àlótó nílùú àjẹpátí. ẹ bá wa wọ́ wọn ní àtẹ́wọ́. wọ́n lówó eléyìí owó akéwì ní káwí fẹ́ tí ọ̀bá mọ̀ tí wọ́n bá ti sàtọ́jà kì í ṣe bí ẹ tó ti ṣe ọdẹ o. àmọ́ kọ́lọ́wọ́ ṣàánú wa èyí ti bàjẹ́ ni. ọlọ́wọ́ méjì àrílá burúkú àbámọ̀ tó bá ń wa bus driver nínú. yóò kàn máa wọ́ọ̀dì sẹ́gbẹ́ kan báyìí ni. àgàgà tó bá tún wá lọ ń wa tírẹ́ẹ̀nì. kọ́lọ́wọ́ ṣàánú wa. lọ́kàn wọn rán mú ni. a kí gbogbo ẹ̀yin èèyàn wa yóò dáa fún yín. Ọlọ́run ò ní jẹ́ akú sí ìlú London. àmì Jésù. ẹ ṣàmì kẹ́ ẹ bá kọ ṣe. àrùrọ̀ àkọ́kọ́ pọ́n dandan. iṣẹ́ ń bẹ nílùú London yìí tí ó lóyàn pa. ìlú London tí solisítọ̀ tún ń ṣe kíá. London mo ti mọ̀ tán léyìn ẹ̀ ń ṣe mental health. kọ́lọ́wọ́ ṣàánú wa. mo tún rọ́ ní fújì tó ń ṣe.